yá mo kí gbogbo ojú tó ń wò mí nílé lóko lẹ́yìn odi ṣé àlàáfíà ni mo bá gbogbo yín ọdẹ odò bí mo gbàládùá fún gbogbo ojú tó ń wò mí pé àkóbá àdábá ó kéré ó tóbi kò ní wọlé sọ́dẹ̀dẹ̀ nìkan lágbára Èdùmàrè. Àwọn àgbà náà bọ̀ wọ́n ní etí tó bá gbọ́ àlọ́ ó yẹ kó gbọ́ àbọ̀ lórí ọ̀rọ̀ ọ̀kan nínú àwọn tí Rótìmí Daniel ní rán níṣẹ́ lọ sí ọ̀dọ̀ Ìyá Ìjẹ̀ṣà tó padà gba àbọ̀dè tá a dẹ̀ ń wò pé ọ̀kan nínú àwọn ìránṣẹ́ Olúalọ́ ni. Orúkọ ọ̀gbẹ́ni náà òun ni Kọ́láwọlé Tèmítọ́pẹ́ Ìbíjọbí Paul. Kọ́láwọlé Tèmítọ́pẹ́ Ìbíjọbí Paul ó jẹ́ ẹ̀dá kan tí wọ́n ń pè ní alágàbàǹgebè. Rótìmí fi ojú jọ ó fọkàn tán síbẹ̀ ó padà da Rótìmí Daniel lórí ọ̀rọ̀ Olúalọ́. Now Rótìmí fúnra rẹ̀ ti wá ṣe disclaimer láti fi create awareness fún gbogbo àwọn anybody, not even only Fàájà nation, not even only supporter of Rótìmí Daniel, not even only àwọn olólùfẹ́ Fàájà nation, fún àǹfààní gbogbo everybody tó lè fẹ́ bá bọ̀bọ̀ Akọ́láwọlé yìí Tèmítọ́pẹ́ Ìbíjọbí Paul yìí tó lè fẹ́ bá ní nǹkan kan ṣe pọ̀ kí àwọn ènìyàn bẹ́ẹ̀ kán lè wà àwí ẹ̀ pé kò ń ṣe ẹni tó lè bá da òwò pọ̀. Oríṣiríṣi irọ́ ló ti pa, oríṣiríṣi ọ̀rọ̀ àwọn àbòsí òun ló ti ṣe. So Rótìmí Daniel tí wàá ṣe disclaimer láti jẹ́ kí ó yé gbogbo everybody pé òun ò ní nǹkan kan bá ẹni yìí ṣe pọ̀ mọ́, òun ò dẹ̀ ní nǹkan kan láti bá dàpọ̀ mọ́ bó tilẹ̀ wù kó kéré mọ́. Kódà wọ́n tún ti fi Ìyá Ìjẹ̀ṣà wọ́n ti fi kọ́ lọ́rùn báyìí. Bàbá sójà ẹ̀gbọ́n Yẹ́misí Òbé wọ́n ti fi kọ́ bọ̀bọ́ yìí lọ́rùn pé tí anything tó bá fi lè ṣe àwọn ẹbí tí à ń sọ yìí òun ni first suspect. Ẹ jọ̀ọ́ gbogbo ojú tó ń wò mí yìí ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí. Àǹfààní ká máa share fídíò náà ni fún àwọn olólùfẹ́ wa tí wọ́n tètè ń gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀. But tá a bá ń share fídíò yìí á lè máa kàn wọ́n lára, àwọn náà á lè máa gbọ́, àwọn náà á lè máa mọ the next thing to do, wọn ò ní lè máa bọ́ sọ́wọ́. Ẹ bá mi share fídíò yìí kẹ́ẹ̀dẹ̀ bá mi subscribe sí Ẹlẹ́ẹ̀lẹ́ Global TV fún àǹfààní ẹ̀yin tí ẹ ò tí subscribe ẹ subscribe sí Ẹlẹ́ẹ̀lẹ́ Global TV. Ẹ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́nu Rótìmí fúnra rẹ̀ bó ṣe ṣe disclaimer lórí ọ̀rọ̀ Tèmítọ́pẹ́ Ìbíjọbí Paul. Ẹ wá gbọ́. Gbogbo èèyàn nílé lóko lẹ́yìn odi wípé arákùnrin tí ẹ̀ ń wò yìí. Òun lẹ̀ ń wò yẹn, òun ló wọ aṣọ yẹ́lò yẹn. tí orúkọ rẹ̀ ń jẹ́ Kọ́láwọlé Tèmítọ́pẹ́ Paul Ìbíjọbí. Kì í ṣe ẹni tí mo mọ̀ rárá. Ṣé ẹ ti ń gbọ́ o? Kì í sì ṣe ẹni tó ní nǹkan kan ṣe pẹ̀lú foundation mi tó ń jẹ́ Rótìmí Daniel's Foundation for Peace and Equity. Bó tilẹ̀ jẹ́ wípé ẹ lè rí aṣọ Fàájà lọ́rùn ẹ̀, kì í ṣe ẹni tí Fàájà mọ̀ rárá nílé lóko tàbí níbi kankan. Èyí tí àwọn olóyìnbó ń pè ní disclaimer video. Ṣé ẹ gbọ́ disclaimer video? Ṣùgbọ́n kí n tó sọ díẹ̀ lára tó ṣe, mo jẹ́ nìkan tó jẹ́ wípé tí n bá ṣe nǹkan kan, tí n bá rí wípé ọ̀nà tí mo gbé ìgbà yẹn ó kù díẹ̀ káàtó. kò dáa, mo máa jáde láti wá sọ wípé sorry for anybody. Bó ṣe yẹ kó rí náà nìyẹn. Nítorí ìdí èyí ńkọ́, Olúalọ́ lóòótọ́ on my live video everybody, like I've said, everybody is entitled to their own thoughts, opinion and their submissions or thoughts or droppings do not represent that of my foundation. That
Ìbíjọbí Paul. I am saying sorry. Má bínú. I am saying it again on behalf of this Kọ́láwọlé Tèmítọ́pẹ́. Nínú gbogbo nǹkan tó sọ lórí foundation wa tí gbogbo èèyàn ń gbọ́ tá a dẹ̀ wá rí wípé ó possible kò mọ̀ jẹ́ pé gbogbo ẹ̀ ló tọ́. Ìjọba jóòtọ́ ń bẹ̀ fi ṣoṣo fi paramọ́ bínú. Kí wá ní arákùnrin yìí ṣe? Arákùnrin yìí lóòótọ́ fúnra rẹ̀ nu rẹ̀ ló fi sọ wípé òun ti lo ẹ̀wọ̀n dáadáa. Bàbá òun gan ló kọ́kọ́ sọ òun di èrò ọgbà ẹ̀wọ̀n torí òun ń jalè láti kékeré. Ọ̀rọ̀ tó sọ yìí ló jẹ́ kí n wò pé arákùnrin gbọ́dọ̀ jẹ́ olóòótọ́ tó tiẹ̀ lè sọ bó ṣe rí. Ló wá di pé ẹni tí mò ń ràn lọ́wọ́ tó bá tún fẹ́ lọ rí ọmọ ẹ̀ níbi tí ó fi ọmọ ẹ̀ pamọ́ sí torí wípé bó ṣe wà yìí kò lè dá ọmọ kan tọ́ torí kò lè ṣiṣẹ́ olè ọ̀lẹ. Alápàké. Ojú ẹ̀kọ́ ti fi mímu hàn nípa Kọ́láwọlé Tèmítọ́pẹ́. Kí ni tó ṣe pàtó? Ó jẹ́ kan lára àwọn méjì tí mo rán lọ pé ẹ lọ bá ń wo Ìyá Ìjẹ̀ṣà, ẹ lọ bá ń wo bàbá Méjọ Òbí. Nígbà tán débẹ̀, ǹjẹ́ jẹ́ mọ̀ wípé àlẹ́jẹ́lẹ̀ arákùnrin yìí mú fóònù Ìyá Ìjẹ̀ṣà ó tún fi ra airtime. Ayé máa jẹ. Kò wá tán síbẹ̀. Gbogbo ohun tó ṣẹlẹ̀ bọ́bẹ̀ ṣe pa bó ṣe kún níbi tí òun àjẹní lọ láì ro ọ̀rọ̀ insecurity rárá. Arákùnrin mú àwọn information yìí ó tà fún àwọn bloggers níbi tí Rotimi Daniels Foundation àti gbogbo àwọn akẹgbẹ́ ẹ̀ ti ń sunkún wípé níbo ni Ìyábọ̀ Yẹmisí Òbí wà, owó ló jẹ arákùnrin yìí lógún. Arákùnrin tá à ń sọ ìtẹ́wọ́ yìí òun náà ló parọ́ mọ́ tó ṣe ètò kan nígbà kan tó sọ̀rọ̀ Àgbàlá Gabriel. Lóòótọ́ mo lè jẹ́ni tí ò gba ti tàwọn pásítọ̀ tó ń parọ́ yìí. Ṣùgbọ́n wọn tó bá rò wípé o lè ti torí pé mò ń tú wọn láṣìírí tí ò yẹ kí wọ́n ní in the first place bó fẹ́ fi wọlé sí mi lára. Mọ́kùnlẹ̀ yọrọ ẹ lẹ́nu àṣírí yẹn máa tú. Irú ẹ̀ nílé báyìí. Bó sọ. Ó wá ta àwọn information fáwọn bloggers. Gbogbo ẹ̀yin bloggers tẹ̀ ń wá information tẹ̀ ń ṣiṣẹ́ fún yìí. Ó kù díẹ̀ káàtó fẹ́yìn náà. Awíkòkò bá nìkan kan figagbága. Awíkòkò bẹ́ẹ̀ nìkan ṣe ọ̀rọ̀ à ń figagbága lórí nǹkan kan. Kí àwọn ọmọ ènìyàn ní Nàìjíríà gba ìtúsílẹ̀ lágbègbè wà fún. Tó bá wá wù yín wípé ẹ̀yin náà fẹ́ dé ẹ fẹ́ ṣe irú nǹkan báyìí, ó yẹ kẹ́ ẹ ṣetán láti jáde tán kí wọ́n mọ̀ lórí òótọ́ lè dúró lé lórí. Kì í ṣe pé kí ẹnìkan wá bẹ̀rẹ̀ iṣẹ́ tó pàtàkì báyìí kẹ́ ẹ wá fẹ́ jókòó lé lórí bígbà tó jẹ́ wípé ẹ̀yin gangan lẹ bẹ̀rẹ̀. Aṣáàmẹ̀yìn kọ̀ọ̀kan tó jẹ́ wípé lórí ọ̀rọ̀ Ìyábọ̀ tá à ń wá iná. Ṣé bẹ́ẹ̀ ń sọ ọjọ́ náà náà wípé ṣé Awíkòkò jẹ́ ẹbí wọn ni? Nígbà tọ́rọ̀ wá dé ibi tó dé yìí, ẹgbẹ́ fọ̀ làbàtà. Ẹyọ bẹ́ẹ̀ tì. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Ṣé omi lẹ́tẹ̀ ẹ̀rọ kó mu kú ni? Ẹni báwọn tá a bá wá ránṣẹ́ ẹ máa fowó lé wọn kiri kí wọ́n lè ta information fún. A máa lọ dọ̀bù kàn sí wọn. Ní àkótán, this is a disclaimer video wípé Rotimi Daniels Foundation for Peace and Equity wọn ò mọ Kọ́láwọlé Tèmítọ́pẹ́ Ìbíjọbí. Ní àkótán, ìwọ Kọ́láwọlé Tèmítọ́pẹ́ àti Ìyá Ìjẹ̀ṣà àti Méjọ Òbí àti Fúnkẹ́ àti Bùnmi tẹ́ẹ̀jọ lọ nǹkan kò gbọdọ̀ ṣe wọ́n o. Ṣé ẹ ti gbọ́? Ó ti fi kọ́ wọn lọ́rùn báyìí. Ó ti fi kọ́ lọ́rùn. Foundation ti fi wọ́n kọ́ ẹ lọ́rùn báyìí torí wípé wọ́n ló mọ̀ wọ́n.
gbogbo àgbáyé ló ń gbọ́ mi báyìí kí nǹkan kò gbọdọ̀ ṣe àwọn tí mo dárúkọ yìí. bá tán. tí nǹkan bá wá ṣe wọ́n Tèmítọ́pẹ́ ìwọ ni #1 suspect o. ká tó ṣe ẹ̀rù pé bóyá ó máa lọ́wọ́ àwọn míì ní ìwọ ni #1 suspect. débi wípé olórí láyà ó lọ sọ fáwọn bloggers yẹn pé tí wọ́n bá ti fẹ́ pè wọ́n kí wọ́n máa sọ pé látọ̀dọ̀ Rotimi Daniels Foundation náà ti wá. èmi ò lẹ́jọ́ kankan bẹ̀rù máa ṣe ìgbé ẹ lọ. kò sí pé mi ìta fẹ́ ṣe fún ẹ mọ́ níbi táwọn single mothers ti ń ṣíra kìtà pé kí wọ́n bọ́ ọmọ méjì ọmọ mẹ́ta. ìwọ tó jó dídí ọkùnrin wò lè dá ọmọ ẹyọ kan bọ́. torí pé a nílò láti fún ẹlẹ́gbẹ̀mọ́ lórí ìwà àbàjẹ́ tó ń wù láwùjọ. torí bá bẹ̀ ṣe wàá padà sínú ọgbà ẹ̀wọ̀n yẹn. This is a disclaimer video. Nítorí ìdí èyí kan, ẹ má jẹ́ kí Tèmítọ́pẹ́ wá bá yín wípé látọ̀dọ̀ Rotimi Daniels Foundation tẹ́ ẹ bá ṣe bísẹ̀sì kankan àpò ara yín lè ṣe sí o. Good. Gbogbo wọn náà ti ń gbọ́ báyìí. Nítorí ìdí èyí kan, ẹ jẹ́ bá wa share fídíò yìí. Ẹ jẹ́ kó lọ fà. Ẹ share fídíò yìí kó lọ fà. Kó lè help àwọn èèyàn. Kó lè help àwọn èèyàn. Torí ẹbí gbogbo wa. Yes. Torí ẹbí. Gbogbo ara ti gbọ́ nǹkan tí Rotimi dalẹ̀ sọ́nsìn. Ẹ jẹ́ ká share fídíò yìí. Kó lè go viral. Kó lè kan ẹbí tiyín, kó lè kan ẹbí tèmi. Kó lè kan ọ̀rẹ́, kó lè kan ojúlùmọ̀. So kó ní kálukú lè mọ̀ bó ṣe fẹ́ ṣọ́ra wọn. Lóòtítọ́ Ọlọ́run ló ń ṣọ́ wa, ẹ̀dá ò máa ráṣọ. Àmọ́ ẹni tó bá ṣọ́ra ẹ̀ náà lọ́lọ́run máa ń ṣọ́. Wọ́n ní fọlọ́run ṣọ́ tó ní kọ́lọ́run ṣọ́hun tó lọ́ ń fi okùn ọ̀gẹ̀dẹ̀ gun ọ̀pẹ. Kí ẹ tó mọ̀ pé òun ló ń kọjá ìyá rẹ̀. So kí wọ́n má bàa ṣẹlẹ̀. Ẹ jẹ́ ká share fídíò yìí. Fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ ti subscribe. Ẹ subscribe sílẹ̀ Ilé Global TV. Ká lè jẹ́ máa jẹ ìgbádùn ètò yìí lọ. Mi ò lọ́rọ̀ púpọ̀ láti sọ lórí eléyìí. Ó tún sì ní another information tí mo ṣe mú bọ̀ wá fún yín lórí Pastor Fẹ́mi, Prophet Fẹ́mi. In fact, máa yí tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Olúalọ. Ó sọ̀rọ̀ tá a bá lè rí irú àwọn òjíṣẹ́ Ọlọ́run báyìí tó ń sọ òdodo ọ̀rọ̀ tí wọn ò kí ń fi igbá kan bọ̀kan nínú, tí wọn ò torí nǹkan tí wọ́n fẹ́ jẹ kí wọ́n bà nǹkan tí wọ́n fẹ́ jẹ jẹ́. Tí wọ́n bá máa pọ̀ wàláì orílẹ̀-èdè yá máa ti dá o. Ojú tá a fi ń wo gbogbo wọn náà nìyẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé ìránṣẹ́ Ọlọ́run gidi ni wọ́n láláì mọ̀ wípé Sátánì gan yájú ni. Àṣẹ nìkan á ní tẹ́ bá rí Sátánì, tẹ́ bá ráwọn ìránṣẹ́ Ọlọ́run èṣù yìí, ẹ fi Sátánì lẹ̀, ìránṣẹ́ Ọlọ́run èṣù yẹn ni kẹ́ ẹ dí pẹ̀lú. Ṣé tún gbọ́? Tán bá tún lè qualify ẹ̀yin ìránṣẹ́ èṣù débi pé kán fi Sátánì lẹ̀, ẹ̀yin gangan ni kán dí pẹ̀lú, kẹ́ ẹ ti mọ̀ pé tìyín tún wọ́ọ̀sì ju ti èṣù lọ. Mo ṣe mú information yẹn bọ̀ wá fún yín. Lẹ́yìn fídíò eléyìí tí ẹ̀ ń wò yìí, ìyẹn ló tún kàn. Ẹ máa rí ibi tí prophet yẹn tó ti tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀. Máa yí ò fi gbá kan bọ̀ kan nínú. Kò fi gbá kan bọ̀ kan nínú. Tí gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run bá lè rí bẹ́ẹ̀, a ò lè ní problem nínú Christianity mọ́ àtọ́. But Bíbélì náà ti sọ ọ̀pọ̀ lápè díẹ̀ láòrè. Mo tún padà bọ̀. Ire o.